A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ọwọ́ ikọ̀ àjọ tó ń gbógun ti títà rírà àti mímu egbògi olóró ti tẹ olórí oníṣòwò egbògi olóró kan Mohammed Ali Abubakar tí wọ́n tún mọ̀ sí Bello Karama ẹni ọdún márùndínlọ́gọ́ta 55 àti ọmọ ẹgbẹ́ elégbògi olóró ẹlẹ́ni márùn-ún ní pápákọ̀ òfurufú Malam Aminu Kano Makia ní ìpínlẹ̀ Kano. Wọ́n sì ti fi wọ́n sí àhámọ́ lẹ́yìn tí wọ́n ṣe àwárí wípé àwọn wọ̀nyí ni wọ́n wà nídìí kíkó egbògi olóró wọlé kí wọ́n tó lọ́ ẹ̀sùn yìí mọ́ aláìlẹ́sẹ̀ ọmọ Nàìjíríà mẹ́ta kan tí wọ́n lọ fún lẹ́sà àjì ní ilẹ̀ mímọ́ tí wọ́n sì fi wọ́n sí àtìmọ́lé ní Jeddah. Àfihàn yìí wáyé níbi ìpàdé alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi àti àwọn ọ̀gá mìíràn pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní olú iléeṣẹ́ àjọ NDLEA lónìí ní ìlú Àbújá nígbà tí ó ń ṣàlàyé bí àwọn afurasí yìí ṣe kó bá àwọn arìnrìn-àjò sí ilẹ̀ mímọ́ Saudi Arabia. NDLEA ní lẹ́yìn tí alága àjọ NDLEA Brigadier General Mohammed Marwa gba ẹ̀sùn láti ọ̀dọ̀ ẹbí mẹ́ta lórí bí wọ́n ṣe fi mọ̀lẹ́bí wọn sí àhámọ́ ní Saudi Arabia lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ Hajj, ní ìwádìí bẹ̀rẹ̀ láti mọ ohun tí ó ṣẹlẹ̀. NDLEA ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi sí àhámọ́ ìyáàfin Mariam Hussaini Abdullahi, ìyáàfin Abdullahi Bahija Aminu àti ọ̀gbẹ́ni Abdullahi Sadiq wọ ọkọ̀ òfurufú Ethiopia tí ó kúrò ní Kano ní ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2025 lọ Jeddah nípasẹ̀ Addis Ababa, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé wọ́n lẹ orúkọ wọn mọ́ báàgì mẹ́fà mìíràn tí kìí ṣe tiwọn. Mẹ́ta nínú báàgì yìí ni egbògi olóró kún inú rẹ̀. Báàgì ẹyọ kan péré ni ìyáàfin gbé wọ inú ọkọ̀ tí ìwọ̀n rẹ̀ kò ju kìlógíráàmù 9 lọ, ṣùgbọ́n tí báàgì yìí kò bá sọ̀kalẹ̀ nígbà tí ó dé ibi tí ó ń lọ. Ọjọ́ 16 oṣù kẹjọ, ó kù ọ̀la tí wọ́n máa fi Jeddah sílẹ̀ ni wọ́n ké sí ọkọ rẹ̀ pé ẹrù wọn ti dé. Ẹ̀sùn tí wọ́n fi kan ìyáàfin Abdullahi ni ó jẹ́ kí ó wà ní àhámọ́ títí dòní. Bákan náà ni ó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn méjì yòókù tí wọ́n fi ẹ̀sùn kàn. Ìwádìí àjọ NDLEA ṣe àfihàn wípé gbogbo báàgì tí egbògi olóró kún inú rẹ̀ ni wọ́n tọpinpin dé ọ̀dọ̀ Ali Abubakar aka Bello Karama, olórí oníṣòwò egbògi olóró tí òun náà wọ ọkọ̀ òfurufú Ethiopia ní ọjọ́ kẹfà oṣù kẹjọ, ọjọ́ kan náà tí afurasí mẹ́ta yìí wọ inú ọkọ̀ bàálù lọ Jeddah láti Kano. Ìyàlẹ́nu ibẹ̀ ni wípé lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò Ali Abubakar ní Ethiopia Airlines ni ó padà lọ wọ Egypt Air. Èyí ló mú àwọn mẹ́ta wọ̀nyí bá ara wọn nínú àhámọ́ ní Jeddah lórí ẹ̀sùn àìmọ̀dí. NDLEA ní 4 nínú àwọn 6 tí wọ́n mú báyìí ni wọ́n ti fi ojú wọn ba ilé-ẹjọ́ títí kan Bello Karama. Wọ́n sì ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bí ìgbìyànjú ṣe ń lọ lọ́wọ́ láti rí àwọn tí wọ́n mú ní Jeddah gbà kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìkówójẹ EFCC ti fèsì sí ètò kan tí ó gba orí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn ọ̀gbẹ́ni kan Ọlákúnlé Fọlárìn tí ó pe ara rẹ̀ ní òṣìṣẹ́ àjọ EFCC lórí ètò Adams Kẹ́hìndé tí gbogbo ènìyàn mọ̀ sí Legal Miami, níbi tí wọ́n ti ń ṣe alárinà fún ẹni ń wọ́kọ àti ẹni ń wáya ni Fọlárìn ti ṣe àfihàn àmì ìdánimọ̀ ID card lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ níbi ìgbìyànjú àti ṣe móríyá fún arábìnrin Jennifer tí ìyẹn náà ń wá ọkọ bí ó ti ní òun jẹ́ òṣìṣẹ́ àjọ EFCC ní ẹ̀ka Ìbàdàn. Fídíò yìí ló mú àjọ EFCC fèsì bí wọ́n ti ṣàlàyé nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lónìí wípé Fọlárìn kì í ṣe òṣìṣẹ́ wọn ṣùgbọ́n dẹ́rẹ́bà ní ẹ̀ka wọn ní Ìbàdàn. Àjọ yìí kóró ojú gidigidi sí ìhùwàsí rẹ̀ bí wọ́n ti ní alága wọn Ọlá Olúkóyèdé ti pàṣẹ kí wọ́n dá sẹ̀ríà tí ó bá tọ́ fún un.
Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé àìpẹ́ yìí ni wọ́n lé Fọlárìn ẹni ọdún 37 lẹ́nu iṣẹ́ lórí ẹ̀sùn ìwé yíyí certificate forgery. Alága ti pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un lórí wípé ẹrù ìjọba wà ní ọwọ́ rẹ̀ títí kan ID card tí ó yẹ kí ó ti jọ̀wọ́ lẹ́yìn tí wọ́n lé e lẹ́nu iṣẹ́. EFCC wá ṣe ìkìlọ̀ fún ará ìlú láti má bá Fọlárìn dá iṣẹ́ pọ̀ lẹ́yìn tí àjọ wọn ti lé e lẹ́nu iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Joseph Aloba tí í ṣe bàbá olóògbé olórin Ìléríolúwa Aloba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad tún ti jáde wá sọ̀rọ̀ lórí rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ iṣẹ́ orin ọmọ rẹ̀ pẹ̀lú ikú tó yáwọ́ pa á. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Aloba ti tẹnumọ́ wípé Mohbad fi ara da ìyà nígbà ayé rẹ̀ pẹ̀lú gbogbo bí ọ̀gá rẹ̀ àtijọ́ Naira Marley ṣe sẹ́ wípé kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Nínú fídíò tí Naira Marley yọ̀ǹda ní ọ̀sẹ̀ tí ó kọjá ni ó ti sẹ́ wípé òun kò lọ́wọ́ nínú ẹ̀sùn rògbòdìyàn tí ó yọrí sí ikú Mohbad. Ọ̀gá iléeṣẹ́ orin Marlian ní òun gbìyànjú àti tọ́ Mohbad sọ́nà lẹ́yìn tí òun ṣàwárí wípé Mohbad ti ń lo egbògi olóró, ṣùgbọ́n bàbá Mohbad ní òun lọ rí Naira Marley lórí gbogbo nǹkan tí Mohbad sọ. Lẹ́yìn èyí ni oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tí òun fi ojú ara òun rí. Ó ní nínú àwọn mẹ́ta tí wọ́n ń bá Naira Marley ṣiṣẹ́ ní ìgbà náà, ọ̀kan nínú wọn wá wí fún òun wípé Naira Marley máa ń na Mohbad. Nígbà tí àwọn lọ bá a láti bẹ̀ ẹ́, ó ní kò fi ìrẹ̀lẹ̀ bá òun sọ̀rọ̀ rárá, ṣùgbọ́n àwọn kan rò wípé òun lọ bá a fún owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.